kíyàn tó rìnrìn àjò láti Germany, kémi tó wá láti UK, kí Prophet Ológunlúwa kó wá láti America, at least kí ìyá wa Tóyìn Ọláoyè tó dé láti London. Ticket o rò pé we are talking about £2,000 ticket. Àgbérò ẹ ṣe gan ni àwọn tó ti bá mi sọ discuss àgbérò a lọ ṣe àgbérò láàrin wa ni pé a máa ń wò pé ẹni tó ń sọ̀rọ̀ ìwọ ló ń sọ àwa làwa mọ̀ gbọ́ irọ́ ìgbà míì ẹ̀ mọ̀ gbọ́. Mo sọ́rí gan, mo ní nígbà míì sẹ́ ẹ̀ kì í mọ̀ gbọ́ torí pé gbígbọ́ yín yẹn ó yàtọ̀. Ìdí tá a ṣe ń sọ pé lórí ìkànnì yóò èmi máa yọ ẹ̀mí ẹ̀ sórí ẹ̀mí ẹ̀ tó ń connect mọ́ Nàìjíríà yẹn máa yọ. Mo kí bàbá Professor Akintoye, mo ní tí bàbá mọ̀ ṣe jù ni pé wọ́n fún wa ní guideline of ìrìn àjò Yorùbá nation. Bàbá gbélé gbogbo wa lọ́wọ́. Bàbá ṣe ètò pé bí Yorùbá máa di country. Ok, ma editor wọ́n ní kò ń ṣe Sunday Adéyẹmí, kò ń ṣe Adé àbí the title Sunday Adéyẹmí, not Sunday Adéyẹmí. Our editor ẹ ṣé gan ni. Our editor. Akíbàbá kan bàbá ara tó mọyì ọmọ kò fi wá ṣeré, bàbá ara tó mọyì ọmọ. Tó bá sì wà lára àwọn tó sọ pé Ìgbòho rí bàbá wa lánàá, bàbá wa dáadáa, bàbá wa Aláàfin Tèní number 46, torí pé ẹ tètè rí àwòrán tí a bá ti sọ a kì í sọ pé kò rí bẹ́ẹ̀, a máa débẹ̀. Bọ̀ akọ́kọ́ gbọ́dọ̀ kí bàbá Akíntóyè, bàbá tó gbé ọpọlọ kalẹ̀, bàbá tó mọ̀ pé tá bá gbé ìrìn àjò yìí dání ọ̀pọ̀lọpọ̀ nǹkan á máa jẹyọ nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan á máa jẹyọ nínú ẹ̀. Lára àwọn nǹkan tó ń jẹyọ nínú ẹ̀ òun náà ni pé a fẹ́ security, òun náà ni pé self determination. Kò ní ṣe ń ta máa sọ pé ìtorí pé àwọn kan fẹ́ 2027 àwa máa wá náà fẹ́ self determination yẹn mọ́. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa, ẹ farabalẹ̀. Kò síjà, kò sí èébú. Àlàyé òun ló need ká ṣe. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá dúró de gbogbo ohun táwọn èèyàn fẹ́ sọ, ẹ fẹ́ gbọ́ ohun tí Koiki fẹ́ sọ, torí pé Koiki ẹ mọ̀ pé Koiki ti sọ pé sẹ́ òun ni the last man standing lórí ìrìn àjò yìí. Ṣé ó sì rí bẹ́ẹ̀? Kò yí padà. Ẹ má bínú, kámẹ́rà pọ̀ sòtá bá ń gbójú báyìí torí wọ́n lójú lọ́wọ́ wà. Ṣẹlẹ̀ wá pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ yẹn ṣe pé gbójú lọ báyìí ọmọ Yorùbá nìyẹn o. 1 2 3 4 5 phones wà níbí báyìí, laptop wà níbí báyìí. It would have been good tó bá yẹ pé laptop yẹn náà fèsì báyìí màá kọ̀ fèsì gbogbo yín báyìí, but apparently tẹ bá wò ó bí laptop yẹn ibi tó ń dúró lé ilé ìṣẹ́rí, that's the laptop. Torí pé kò fi jẹ́ ká mọ̀ pé irọ́ lòun pa, mo mọ̀ yín ni. So, and we have the Twitter space and mo dem record the lay. Ẹ fún wa ní support àti sọ fún yín. Kárí owó lò bí media. Ní afẹ́ owó tó pọ̀, ní afẹ́ lọ gba studio, ẹ má fún wa lówó studio, ẹ fún wa lówó tá lè fi project nǹkan jáde. Mo ní èmi máa yọ Nàìjíríà kúrò lẹ́mìí ẹ̀ kò forget about Nigeria. Ṣé níbi tí mo lọ lánàá yẹn nílẹ̀ Yorùbá lánàá tó dùn bí sweet, àmọ́ apààyàn kíyàn tó gbé 50 years old.
ẹ̀mí èèyàn lè last nínú Nàìjíríà yẹn before 50. Ẹ̀mí ẹ̀ bá last by 50 years old, á jẹ́ pé by the grace of pé Elédùmarè ni a máa débẹ̀. Ìgbòho ló pè mí lẹ́ẹ̀kan, mo kọ̀ gbọ́ náà ni, Olóyè ló pè lẹ́ẹ̀kan. Baba Akitoye, we love you and we appreciate you. We are grateful to have somebody like you to guide us on the journey of the quest to self-determination. Mo kí gbogbo èèyàn wa, ẹ má kí máa dárúkọ tó ra ti wọnú ètò, bọ́ ẹ má sá lọ, bẹ́ẹ̀ sá lọ náà máa kí yín tí ó máa rí gbogbo kọ́mẹ́ǹtì yín later. Mo ti edit ẹ̀ ṣe gan ni bàbá mi Samuel, kò sẹ́ni tó gbọ́n tán. Ìyẹn la tún ṣe lọ bá bàbá wa Ọba Olúgbọ́n, ẹ̀yin náà gbọ́ Olúgbọ́n of orílẹ̀ gbọ́n. Bàbá sọ ẹ̀dùn ọkàn tiwọn, àwa gbé tiwa náà lọ bá wọn, gbogbo ẹ̀ la máa ṣàlàyé. Torí gbogbo tó ṣẹlẹ̀ lánàá, a dúpẹ́ fún bàbá Akitoye ni. Tí bàbá ọba bẹ̀rẹ̀ Yorùbá nation pé a fẹ́ Yorùbá country, pé a fẹ́ dá dúró, ṣé àlàǹfààní àti débi ká dé yìí? Ìbéèrè ni o. Àwa kan ní support politics, àwa kan dẹ̀ sì máa support wọn in the hope pé nǹkan kan máa jẹyọ nínú ẹ̀, ìrọ̀lẹ́ ló wà ń bẹ̀. Gbogbo àwọn olóṣèlú pátá gbogbo ẹni mo sì fi ń sọ, we want to engage them, but irọ́ ni gbogbo wọn pa. Kò sí kankan tó bad in engagement, but báwọn olóṣèlú máa sọ fún yín pé a máa jàǹfààní Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tuntun ẹ̀dànù lálẹ́, irọ́ ló wà ń bẹ̀, gbogbo ẹni mo sọ. 20 years is more than enough to have developed into Mori nígbà tá à ń drive lánàá from one point to the other. 20 years. Bọ̀wọ́ lè ṣe nítorí pé òyìnbó, bí mo ṣe sọ, òyìnbó ò fẹ́ jẹ́ kí a rí ògo wa lò. Simple as that. Òyìnbó ò fẹ́ jẹ́ kí a rí ògo wa lò. Simple as that. Torí tó òyìnbó bá jẹ́ ká rí ògo wa lò ní, a ti rí ògo yẹn lò nínú Nàìjíríà. A dẹ̀ lè rí ògo lò nínú Nàìjíríà nítorí pé Nàìjíríà ò kí ń ṣe ìlú tó kó gbogbo ìlú, kò ń ṣe country. Ẹ mú ẹ̀yà oríṣiríṣi, ẹ kó wọn papọ̀, ẹ wá ní ẹ fẹ́ jẹ́ kí development wá síbẹ̀. Bá irọ́ lẹ pa. Kò lè ṣẹlẹ̀. Mo ní irọ́ bá. Irọ́ lẹ pa, kò lè ṣẹlẹ̀. Bọ̀ kí ló lè ṣẹlẹ̀ ni pé ká gbé ìgbésẹ̀ pé bá ṣe máa jáde kúrò ní Nàìjíríà. Gbogbo ìyá dáadáa, wọ́n níbi tọ́bìnrin bá wà, adùn ni. Ìyẹn ni ká dúpẹ́ fún ìyàwó bàbá Akitoye pé at the last minute tí ìyá yẹn máa yọ brẹ́tẹ̀, ó sàn kan fún bàbá Akitoye, ti gbàgbé, ó ní gbogbo ọ̀nà tó bá gbà ẹ bá yọ gbogbo àwọn ọmọ Yorùbá kúrò nínú Nàìjíríà táwa yìí. Adé palace lánàá, mo rí àwọn olórí, mo rí pé yes, adùn bẹ níbẹ̀. Mo ti gbọ́ oríṣiríṣi within just 12 hours. Torí kò tí ó ṣe fi pé 24 hours. Or ó ti pé 24 hours. But wàá ṣì máa débẹ̀. And I'm going from one place to the other. Mo kí wa lẹ́ẹ̀kan sí. Àkọ́kọ́ níbẹ̀ ni pé Baba Akitoye stand for one thing and one thing only, self-determination. And self-determination kò ń ṣe dandan yẹn, gbogbo nǹkan ló máa accept it, even àwọn ọba wa lè máa accept it. Bẹ́ẹ̀ni, wọ́n lè máa accept it. Àwọn olóṣèlú lè máa accept it.
bọ̀ pé bàbá kí tó yé o àtọmọdé yẹ mọ́ o àtàwọn tá dúró tì wọ́n lẹ́yìn o self determination la dúró lé lórí. báwo ni self determination ṣe fẹ́ wá jáde? We just have to rewind a little bit torí pé many people wọ́n ti ṣe passport ta ló ní right ta ló fún wọn ní right wọ́n dà pé self determination ta ló fún wọn ní right pé kọ́ lọ sọ fọ́ba bí a fẹ́ security wọ́n dà pé it's still part of self determination. Ẹ máa compromise tẹ bá ti bá wọn sọ̀rọ̀ torí gbogbo yẹn fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ lè mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ but ibi tó kọ́kọ́ matter sí ni pé the right of the Yoruba people must be respected pàfi kúrò ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni, Nigeria is a compromise of multiple countries. Ìyẹn ni the first ẹ̀tọ́ wa priority nìyẹn. The ẹ̀tọ́ yẹn pé a fẹ́ kúrò ní Nàìjíríà wọ́n gbọ́dọ̀ fi jẹ wá níyà. No matter who is running for that or who is campaigning or ẹni tó bá tẹ̀ sọ pé the least person kò sẹ́ni tó ẹ̀rù gbọ́dọ̀ máa bà. In a normal sense society, people are campaigning in Scotland. Àwọn èèyàn máa ní Koiki ó máa ń gbàgbé máa bá wa sọ Scotland. You live in the UK, you are a journalist. There are people in Scotland that doesn't want to be part of the union anymore and who are there any reason to be scared of anything. Process tó máa fi ṣe òun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. And that's exactly what they're doing. They gave them the opportunity in 2014, but Britain, tó ń pè ní England, tó ń pè láwọn English, àwọn Gẹ̀ẹ́sì, wọ́n máa ń yí nǹkan padà ni. Ẹ ṣé gan ni, self-determination is our own choice. Choice bàbá wa alọ́ba lánàá, farabalẹ̀ kẹ́ gbọ́ bí báyìí. Choice tí wọ́n ní pé kí Tinubu lọ ṣe second term. Choice tí wọ́n nìyẹn kò ń ṣe choice bàbá kí tó yè. Does that mean we will have issues with Baba Olugbon? No. He made his own choice known to the public. Kò ń ṣe tó bá yẹ kó wọ́n sọ ní kọ̀rọ̀ tẹ́yìn ògbọ́n kọ́. Tó bá jẹ́ pé inú kọ̀rọ̀ ló ti bá wa sọ pé choice táwọn fẹ́ yo èèyàn làwọn dúró lé lórí. Can we impose our choice on them? We can tell them our own choice, but they cannot also impose their choice on us. Ìyẹn ò mú jà dání. Kò mú conflict dání. But in tó mú conflict dání ni pé ẹ fún wa ní ètò ààbò. We want security. Ṣé wọ́n fẹ́ security? Èmi wà ní ilẹ̀ Yorùbá lánàá. Tó bá fèmí nìkan sílẹ̀ ṣé mo lè dání? Pé kí n gbéra láti ibi tí mo wà yẹn láti Ògbómọ̀ṣọ́ kí n tún ní mò ń lọ Kwara. Tó bá jí mi gbé kọ́. Àbó mọ̀ pa jí mi gbé wà níta. Ṣé o mọ̀ pé títì part of security ni títì tó ṣiṣẹ́? Because títì bá ń ṣiṣẹ́ ajínigbé tó fẹ́ jí ẹ gbé bóyá ó máa kọjá lára 80 miles an hour. Ẹ mọ̀ pé reason tó ṣe ń jí yín gbé òun ni pé títì tó bá slow down ajínigbé wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn tó fẹ́ jí ẹ gbé tó ń pè náà Fúlàní. Wọ́n lè impose choice tí wọ́n láwa lórí but wọ́n ní right láti sọ choice wọn. A máa débẹ̀ mú bọ̀ má sá lọ mo kí yẹn káàbọ̀ sórí ètò. Àlàyé ló ń ṣe níbí báyìí. Ibi báyìí ò ń ṣe ọkọ̀lọ́gbọ́ bí a palọ̀ conversation. Ìyẹn ló ṣe ń pè ní Koiki. Àwọn èèyàn ń pè mí lánàá Koiki media bringing o gbọ́dọ̀ mọ slogan yẹn gbogbo ẹni tó bá ń tẹ̀lé mi. Tẹ bá ń tẹ̀lé mo ní tó lóye bá ń bọ̀ àjọ máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ni mo ti sọ yẹn kò ń ṣe kíní. Bẹ́ẹ̀ni that is bàbá wa kábíyèsí mo ní tí kábíyèsí bá wọ London wọ́n máa pè mí láti airport bàbá mi Olúgbọ́n ẹni pé a ní bàbá wa ni torí a ní bàbá kan bàbá ara tó mọyì ọmọ but bàbá choice is different from ọmọ's choice but lórí choice kan àjọ dúró lé lórí ilẹ̀ Yorùbá ò ní ààbò. Koiki agbọ́ bàbá wa Olúgbọ́n wọ́n ní Bọ́lá Tinubu for up to 2031 choice ti bàbá nìyẹn lóòótọ́ rí kámẹ́rà
ẹ rí fídíò látọ̀dọ̀ Aláàfin kò ń ṣe choice tiwa náà. Ohun mi kí n broadcast ẹ̀ bam kí bàbá mi Aláàfin bá mi sọ̀rọ̀ bó mo wà níbẹ̀ ní tí mo kọ́ lè sọ nìyẹn. I cannot say anything more than pé kábíyèsí bàbá mi ni. Gbogbo àwọn bàbá wa ní a lè disagree pẹ̀lú wọn nítorí pé a pè wọ́n wọ́n dá wa lóhùn, but nígbà tá náà ń bọ̀ wọ́n yọ ọ̀sẹ̀ pé ká má wà. Ẹ mọ̀ kó tó bá yẹ pé bàbá ní ká má wà lánàá má jáde o má jáde o má jáde fún bàbá pé a fi wá sí palace àwa ẹgbẹ́ ọmọ Yorùbá kò ń ṣe mí gbogbo wa náà ni ìwọ tó wà níta sórí mọ impact of the palace kò dìgbà tó bá wọnú palace gbogbo tó bá mú ẹ wà ní vicinity ibi tí palace ọba wà ó ti wà nù palace náà nìyẹn, but lóòótọ́ kò ń ṣe gbogbo èèyàn ló máa láǹfààní àti wọlé, ìyẹn ni gbogbo rushing èmi náà guide ara mi wọlé ẹ̀yin kẹ̀ ẹ̀ẹ́dẹ́yẹ kèmi wọlé èmi spokesman Ìgbòho wọ́n fẹ́ tì ní mọ́ta abẹ́ mọ́ tó ń bọ̀ ni spokesman Ìgbòho ṣí géètì fún èmi náà ṣe ibi táwọn dára lé èmi náà ṣe mọ́ lóyìnbó mo kọ̀ wá hooligans mo dẹ̀ wọ́ mọ́ta. Ó ń wá pé ká rí bàbá wa náà lánàá bá ṣe rí bàbá wa Olúgbọ́n ó sì máa gbogbo ẹ̀ sì máa wáyé bẹ́ẹ̀, but in the comfort of his majestic palace we met him in good condition. Nígbà tó fẹ́ introduce Koiki ibẹ̀ nìkan ni kò máa sọ torí pé ìyẹn nìkan ni mo kò máa sọ, any other thing I am not privileged to say anything. Ìgbà ṣe fẹ́ introduce Koiki báyìí wọn náà ọmọ Koiki media mo ní bàbá ìmọ̀ Koiki media ó ti tán kí ló ti wá kù táwọn bàbá ti mọ̀ Koiki media kí ló ti kù. So mo kí kábíyèsí ó máa yẹ pé intelligent kan fẹ́ jáde láti London ẹni sòrò àwọn kọ́ọ̀lù kan máa ń wáyé àgbọ̀dọ̀ mo wà lórí kọ́ọ̀ ṣé mo wà lórí kọ́ọ̀ grandma ṣé kọ́ọ̀ jẹ́ hello ma okay aṣọ yẹn pé intelligent máa wá sórí desk yìí gan because wọ́n ní bàbá kan gan àbí jẹ́ wọ́n ló wà London bó ti wọ́n yẹ pé máa wọ plane lálẹ́ padà lọ London nìyẹn wọ́n ṣe wà láfíríkà ẹ̀jẹ̀ padà sórí ẹ bá ń bọ́ lé share button ẹ jọ torí pé gbogbo ẹni tó bá ń lo fídíò mi moving forward kò ń ṣe pa fi ń ṣèjà mo fẹ́ máa rí credit Koiki media lórí fídíò mi moving forward from today management ti pa láṣẹ anybody tó bá lo fídíò Koiki media a gbọ́dọ̀ rí pé credit yẹn kó ṣí òlókè credit to Koiki media wọ́n ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ èmi kọ́ ni mo fẹ́ take decision o torí kó má dé pé máa pè mí lẹ́yìn tẹ̀ máa ní Koiki ó rẹ̀ máa máa repeat eléyìí continuously, but ẹni tó bá náà tó ń lo fídíò Koiki media ẹ sọ fún wọn tó bá lo Koiki media a fẹ́ máa rí credit yẹn lókè credit bẹ́ẹ̀ mi náà bá lọ copy fídíò ní fídíò níta lórí Twitter tó ń pè ní X màá ní credit to moving forward ẹ gbọ́dọ̀ credit Koiki media because àwọn tó ń wò wá àwọn ọ̀rọ̀ owó gbà àti gbà fọ́lọ́run but ẹ gbọ́dọ̀ credit àwọn tó ń gbọ́ wa kó tó di pé ẹ máa jù sọ́dọ̀ tiyín náà ẹ credit wa mo ní kẹ́ máa lo fídíò mi but I want to see that credit tó gbọ́dọ̀ wà lókè níbi tá a máa ti rí tó wà visible and we will keep monitoring that and I've told all my staff I don't have to communicate with you directly bẹ́ẹ̀ ṣe ń lo fídíò yìí náà lẹ gbọ́dọ̀ gbọ́ nísìn you are free to use our video but you must put credit to Koiki media ẹ bá mi pín program yìí kó lọ sí gbòòrò torí analysis ti Koiki media tó wà on the ground òun ló máa fún yín ní clue pé kò sí anything tó ju pé self determination la ṣèjọ lé lórí lọ mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹ má bínú pé tí bá ń dárúkọ ṣẹ́rí mo record ẹ̀rí pé recording ẹ dẹ̀ máa ń like audio mi torí audio yẹn tó bá já data nísìn ẹni tó ní data aráyè gbọ́ èèyàn kan ní even gan Tinubu gan ọmọ Koiki media ẹ ṣe gan ni brother mi mo wá kí gbogbo àwọn medias wa kò ṣe bá fi gbéra wa ga ẹ lè lo fídíò wa kẹ má credit wa
ẹlòmíì máa tún pa gbogbo brand tiwa rẹ ẹgbẹ́ brand ti yín sí kò dá bẹ́ẹ̀ ẹ credit mi mo fẹ́ máa rí mo ti sẹ́rí pé tọ́ba náà tó ní kọ́ máa lo fídíò yàn títí dé ní èmi mo kọ́kọ́ sọ I have not changed my words but ẹ credit wa pé credit Koiki Media credit bí ẹ bẹ ṣe fẹ́ kọ́ a gbọ́dọ̀ rí credit to Koiki Media a lè ṣe wàhálà àwọn ọmọ mi ṣì wà ní Ìbàdàn nísìn àti release àwọn kankan máa lọ ìkànnì àwọn mọ́tò wa ó break down mo ní kẹ́ fún mi lówó o wọ́n tún ti ṣe lọ́wọ́ báyìí kò likely pé mọ́tò yẹn máa jáde kúrò ní Ìbàdàn lálẹ́ àwa máa ṣe wàhálà máa kọ́ àwọn ọmọ jáde èèyàn kankan jókòó àwa máa lo fídíò wa ẹni credit mi a máa flag yín down moving forward now kò sí bẹ́ẹ̀ kò sẹ́ bẹ́ẹ̀ kankan mọ́ ojú ṣẹ̀jẹ̀ mo lè kọ́ àwọn ọmọ jáde risk tí mo fa risk yẹn ti pọ̀ jù mo ṣẹ̀ wá rí pé risk wà nínú Nàìjíríà tẹ bá rán yàn ṣe ẹ máa ṣe sùúrù gan o ẹ má rò pé torí ẹ fún ẹ má bínú pé mo kàn tún dá ìbá ti díẹ̀ ẹ torí mo fún wa ní 20,000 sáré bá mi lọ sékìtì wo èèyàn lè kú sójú títì ilẹ̀ títì Nàìjíríà yẹn o tán pè ní South West mo kí ẹ brother mi Àkàlàmàgò TV kò ní bàjẹ́ fún ẹ mo fẹ́ ká padà sínú ètò torí ètò tẹ́lẹ̀ yìí òun ni kókó ṣàlàyé pé a kúrò lórí ìrìn àjò self determination ìtàbálò lánàá mo sọ fún yín òun ni team security and now let me read this out coming from our office tó ń pè ní iléeṣẹ́ wa ó lè máa wó pé orí ṣé inú ibi tó jókòó sí yẹn náà lọ́fíìsì ibi tó lọ́n bùkún fún mi nísìnyí yẹn àdẹ tàbá big but ní tí mo lè sọ ni pé kábíyèsí bàbá mi dáadáa bàbá lálùbáríkà bóyá fídíò gbà tí kábíyèsí lọ sọ́dọ̀ Ṣètàn of Sokoto o rò pé mo ní pè bẹ́ẹ̀ ni mo ṣe máa pè ní Ṣètàn of Sokoto bí àgbà yẹn àwọn kan pè mí kódà èèyàn kan ṣe fídíò àbí ọ́díò wọ́n sẹ́ndẹ̀ sí mi yẹ ká lọ sọ fún Koiki yẹn ká lọ sọ fún Koiki yẹn but nítorí pé wọ́n fẹ́ fracas nínú ìrìn àjò yìí èmi ò dẹ̀ fẹ́ fracas because ẹni tó bá gbé self determination dání kò gbọ́dọ̀ tó máa wá fracas ní pé ẹ máa jà ìtẹ́ wá gbé dání yẹn wọ́n ní jẹ́ kẹrí ṣe mọ́ yes mo ní gbogbo right láti sọ fún yín pé Sultan of Sokoto ọmọ Usman Danfodio ni Fúlàní gbárakó ni wọ́n mo dẹ̀ bèèrè pé kí ni kábíyèsí lọ ṣe níbẹ̀ right mi ni bàbá mi ni mo ní right láti ẹ̀yin òbí ẹ̀ǹbí mọ́mì ni pé mọ́mì kí ló ṣẹlẹ̀ kí ló dé dáàdì kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe ọ́díò fún mi nígbà yẹn ẹ wá imagine tó bá yẹ pa ti wá di Ìgbòho tèmi náà sọ̀rọ̀ torí pé mo gbọ́ ọ́díò yẹn mo gbọ́ mọ́kàn gbádànù ni pé ṣe self determination tí mo gbé dání self determination máa question a lot of things ìmí gan tá a like mo wá dúpẹ́ pé mo wá mọ̀ bí a fídíò yẹn ni kábíyèsí ikú bàbá yèyé bàbá wa dáadáa Aláàfin of Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wọ́adé I had the privilege to see him yesterday privilege kò ń ṣe pé kìíní kò ń ṣe pé torí pé mo mọ̀rọ̀ sọ ohun Elédùmarè ohun ìṣẹ̀dá mi pé ibi tó fi mí sí màá láǹfààní àti rí at least mo rí bàbá ọba tàná tó wájà èèyàn ń ṣe tànítàní àtútù wa láǹfààní àti tí wàá rí bàbá wa tèmi. Let's read this out coming from the Koiki Media. Chief Sunday Igboho visit Aláàfin Olúgbọ́n on security personal appeal. On Tuesday, Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, met with two prominent Yoruba monarchs, the Olúgbọ́n of Orílẹ̀-Ìgbọ́n, Ọba Francis Olúṣọlá Àlàó Kábíyèsí o, and the Aláàfin of Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wọ́adé Kábíyèsí o. Ìtọ́ bàbá sọ kò gbé kéèyàn kọ́kọ́ tún máa bí pé nílẹ̀ Yorùbá
ìyẹn làwa ṣe ń sọ pé a fẹ́ jẹ́ kí àṣẹ padà sọ́dọ̀ ọba, ara self determination ni àwọn ọba náà mọ̀, but àwa ń fún wọn ní reminder pé ọba o nílẹ̀ Yorùbá o ẹ̀yin gangan ni àṣẹ wà lọ́wọ́ ẹ̀. tá a bá gbalẹ̀ Yorùbá tó bá dúró tán ẹ̀yin ni àṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀. kí ni nǹkan tó fa ìrìn àjò yìí tí ẹgbẹ́ kan tó ń pè ní nínú ẹgbẹ́ tó pọ̀ nínú Yorùbá nation, we have about 52 different groups. nínú àwọn groups yẹn ẹlòmíì ẹ̀ mọ̀ wọn rárá, ẹlòmíì ẹ̀ ní mọ̀ wọn tá a máa fi délẹ̀ lérí. mo ní ìgbà ẹ̀kan máa jí sínú ilẹ̀ Yorùbá níjọ́ kan ó kù díẹ̀. Koiki 2027 ti ń bọ̀ kí ló máa ṣẹlẹ̀? àwọ̀ sọ pé kí 2027 máa wà. ìntàwà fẹ́ ni pé kí làwa máa ṣe tá a máa fi délẹ̀ lérí, òun làwa ń bá lọ. ó ti mú Áfíríkà ní ó confam pé Áfíríkà làwà. má jàjà ẹ̀sìn o, má jàjà gbogbo alájọ máa gbélẹ̀ Yorùbá, mùsùlùmí, kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe gbogbo wa pátá. èmi tẹ́mi gbé ní UK, mo ní ṣé mo sì fẹ́ diplomacy? Yes. ṣé diplomacy máa jáde subject to àwọn olóṣèlú wa? olóṣèlú ló máa sọ fún yín bóyá a máa rí diplomacy fi gba Yorùbá country jáde àbá ní rí diplomacy. tó bá wá sí diplomacy kílẹ̀ ló kó máa ṣẹlẹ̀, à ń bọ̀ níbẹ̀. ẹ ṣe gbogbo bàbá wa Akalamago. mo ní gbogbo ẹni tó bá ń lo fídíò wa moving forward a fi máa rí credit to Koiki Media, that's all. kọ́kọ́ mọ̀ pé iléeṣẹ́ wọ́n mọ̀ pé mi náà ẹlòmíì ò mọ̀ pé bóyá láìfò èmi ni mo máa ń rìkọ́dì fún yín. ẹlòmíì ò mọ̀ pé ẹ̀ ń gbé fídíò yẹn wá sọ́dọ̀ yín ni, kò ń ṣe pé ó bad publicity náà ni, àsanwó fún yín, wàhálà lẹ́yìn náà máa ṣe kẹ́ tó gbé ẹ credit wa, doesn't matter whoever it is. èmi kọ́ mo make a decision yẹn, management ni. Chief Sunday Igboho ó rìnrìn àjò kan lánàá ní 22nd, ẹ má bínú pé fídíò tí mo record lálẹ́ bí a mo ti wà too over excited, mo lọ pé 2025 ni gbà tá a dẹ̀ ti kúrò ní vicinity yẹn, kò ṣe tún record mọ́, but gbogbo ẹni tó bá gbọ́ fídíò yẹn ẹ mọ̀ pé 2025 la fi sọ. kí nìdí pàtàkì tó lóye fi lọ lánàá? àwọn kan ní ṣé lórí Yorùbá nation ló bá lọ, ṣé lórí security ló bá lọ? in tó bá lọ ó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá tó ń pè ní ààbò. àwọn bàbá wa Gani Alágbàlá, Kentos, àwọn Ìfẹ́lódùn wọ́n wá ṣàlàyé ẹ̀ fún wa ká tó rìnrìn àjò yẹn. ẹ rí i pé àwọn ọmọ wa ṣe dáadáa. mo gbádùn yín lánàá, mo láìkì yín gan. ó kò dùn mí pé àdáyé họ́ọ̀gì dáadáa ká bọ́ àwọn kan ń bẹ lára o. àwọn èèyàn gbé báíbù dání sára àti Quran. adúpẹ́ fọlọ́run. we love you, I love you, I love every one of ẹ mọ̀ pé ó wù mí pé kájọ máa róòlù bẹ́ẹ̀ yẹn, but ẹ mọ̀ wọ́n ní Koiki ò lè wọn kó wọn náà jókòó sínú bí ṣe fẹ́ gbórí jáde gbórí wọlé padà. ẹ jẹ́ ń kí àwọn èèyàn mi, ẹ jẹ́ ń gbórí jáde lójú mọ́tò. so I'm happy to see each and every one. wọ́n bá mi fa account number síta, ẹ̀ ń tọ́lọ̀ bá bùkún fún ẹ̀rùn àti dénísì àìrètí lọ. àwọn ọmọ wà lọ́hùn, ìyàwó a máa tọ́jú wọn, a máa tọ́jú staff. but ẹ jẹ́ ká padà sórí tí mò ń kà yìí ká má wà distracted. the visit was to discuss. wọ́n tó bá ní discuss, kí ni mí ní discuss lédè Yorùbá? torí Yorùbá dágán lédè. ẹ jọ wọn ní fọwọ́ yín gbé nǹkan. mo máa ń gbọ́ Pastor Jerry kí n má parọ́, ó máa ń ní share. èmi ò mọ oríṣiríṣi ọ̀ṣẹ́ ní share bí a kà lè kọ́ lè fi ní miracle kẹ́lẹ́ kan náà fi lá ìgbàlà jáde, ẹ bá wa share lè náà. Koiki àlè máa gbọ́ ẹ ká share, bọ̀ tẹ́ tó bá yẹ Pastor Jerry ló ní kó share ní sìn wá share. bàbá mi Prophet Òjó, Táíwò Òjó, he was in London. kí tó kúrò London lọ wá, mo tẹ̀ ń béèrè lọ́wọ́ ìyàwó pé bàbá yóò ṣe Sunday service ni, bàbá yẹn tuntun àwọn èmi náà fi máa rìnrìn àjò bẹ́ẹ̀, ẹ fún wa lówó kẹ́ support wa. gbogbo wọn náà dẹ̀ lọ máa ń gba support. àdúpẹ́ lọ́wọ́ wọn, àdúrà wa gbà. so account number ló ń fi síta yẹn, ẹ tó bá tó wá need personally ẹ lè pè wá. bọ̀ mo ń record lọ́wọ́, bọ̀ ẹ mú dẹ̀ fẹ́ kó máa ràn nínú voice note pé à ń béèrè demand pé ẹ fún wa ní not demand,
kì máa lo the word demand, à ń bẹ̀ yín pé kẹ́ ẹ ran iléeṣẹ́ yìí lọ́wọ́. Interface ṣe pọ̀, interlè ṣe pọ̀. The visit was to discuss the escalating insecurity issues. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ẹ farabalẹ̀ gbọ́ bíbẹ̀ dáadáa. Ìdí tó lóye ṣe rìnrìn àjò wá lánàá, kíyàn tó rìnrìn àjò láti Germany, kémi tó wá láti UK, kí Prophet Ológunlúwa kó wá láti America, at least kí ìyá wa Tóyìn Ọláoyè tó dé láti London. Ticket o rò pé we are talking about £2,000 ticket. Àgbérò ẹ ṣe gan ni àwọn tó ti bá mi sọ discuss àgbérò a lọ ṣe àgbérò ètò ààbò fún ilẹ̀ Yorùbá. Ṣé yẹn stop self determination? Koiki kí lẹ wá lọ ṣe níbẹ̀ yẹn? Ẹ súnmọ́ bíbẹ̀ ẹ wá ṣàlàyé fún wa kí lẹ lọ ṣe níbẹ̀ yẹn. Ṣé ètò ààbò wà nílẹ̀ Yorùbá lọ́wọ́ yìí? Mò ń bí gbogbo wa báyìí, ṣé ètò ààbò ṣó ń bẹ nílẹ̀ Yorùbá? Ṣé ẹ lè fọwọ́ sókè pé Koiki ẹ̀ bá má lọ ètò ààbò tí wa wàláì má dẹ̀ jáde máa sọ fún yín pé ẹ sọ fún wa pé ètò ààbò tí ìyẹn mú ansret ara mi àbá sì máa pariwo bá ṣe ń bá ṣe lọ, which is what we are doing. Ìta bá sọ ọ̀tọ̀, ìtí bàbá wa láàfin sọ is not for public, so má expect anything. Bàbá bá fẹ́ sọ̀rọ̀ wá san tó máa sọ létà, kò jù bẹ́ẹ̀ lọ. A lọ ṣe ẹ má bínú fẹ́ wo kọ́mẹ́ntì àgbérò ẹ mọ̀ pé Yorùbá mi ò dá bí mo fẹ́ kà lẹ́nu ẹ bá mi tukọ̀ lẹ́ẹ̀kan fẹ́ jọ. A lọ ṣe ìtàn pè ní àwọn ẹgbẹ́ tó gbé ètò yẹn kalẹ̀. Àgbérò ẹ ṣe gan ni jẹ́ nǹkan sílẹ̀ kí n má lọ gbàgbé. Ṣé mo pronounce ẹ̀ dáadáa báyìí? Yorùbá ìgbò gbogbo ẹ̀ ti lọ. Àgbérò ó jà ti yé wa. The visit was to discuss the escalating àpérò wọ́n náà tún lè lo àpérò ṣé àpérò lẹ́fẹ̀ẹ́ kọ́ náà bí AGBERO lẹ́yìn kọ́ níbi bàbá wa Kim. A lọ ṣe àpérò ó dà pé yẹn mà yẹn easy fún mi láti àpérò. A lọ ṣe àpérò ìtún ṣẹlẹ̀ ṣé nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Àpérò ẹ ṣe gan ni grandma ìyàwó nana ẹ ṣe gan ni mà. Àpérò ẹ ṣe gan ni àwọn èèyàn náà ti ń kọ síbẹ̀ àpérò èní ní day 40 èmi náà má ti gbàgbé ní sí day 43 àbí ìjíròrò àwọn tó ṣe ní pé Yorùbá ṣe tó níbi tó mú lọ nísìn ìjíròrò èmi pé mi náà ń kọ́ àpérò ìjírò the escalating insecurity issues. Tani ó wà tani security issue yẹn àwọn olóhùn affect nílẹ̀ Yorùbá? Ẹ bá mi fi sínú comment section. À ń engage díẹ̀díẹ̀ nísìn. Àpérò security ètò ààbò tani ó affect? Ṣé Igbo ló affect? Ṣé Hausa ló affect? Ìyẹn kan tẹ̀tú space ẹ̀ àpérò a wọ́n wá kọ PE then space RO. Ẹ fàmì sí lórí o. Gbogbo yẹn ẹ fàmì sí látẹ̀kan mo kàn ṣé Facebook kò fún wa lámì ní àbí YouTube. Àkàlàmàgò kí ló tó ti delete ìwọ ọmọ ìlú ìwọ tó gbọ́ Yorùbá jù mí lọ tún sáré delete má bẹ́ẹ̀ já o brother mi dáadáa. Ìjíròrò a lọ ṣe tán pè ní ìjíròrò ẹ ṣe gan ni grandma ìyàwó Lára Ọlábọ̀dé wọ́n ní ètò ààbò tí Koiki ń sọ yìí kódà bí Koiki nìkan bá wà nílẹ̀ Yorùbá nísìn tó èmi ti exit Africa náà la ṣe oyè yín but èyí tí mo fẹ́ fàyọ́ mẹ́rin pé ṣé ètò ààbò yẹn ṣé ó ti wà òkè? Ẹ ṣe gan ni gbogbo yìí àjọsọ wọn ní àjọsọ ṣe rí pé ó ń jáde dáadáa báyìí lálẹ́ yìí gbogbo yìí náà lè máa pè wọlé o and I'm not going to hold you to anything you want to say but in tí bàbá wa Ìgbòho tó gbé lọ bá
bàbá wa Aláàfin ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ká wá padà lọ sọ́dọ̀ bàbá Olúgbọ́n got asked to do with into affect wa while we are still in Nigeria. A ní right láti question àwọn governor pé security fund ẹ̀ ń gbà kí lẹ fi ń ṣe. Bóyá àwọn bá lè bá wọn sọ̀rọ̀ ọgbọ́ àwa ti sọ and we pray that all our kings ní gbogbo ilẹ̀ Yorùbá wá dìde lórí ọ̀rọ̀ security in a genuine way, not ṣẹ́rí Fúlàní ò ṣeré rárá. The amount of truck I was seeing yesterday, I was not comfortable because I know some of them, they have hidden agenda. Kò ń ṣàwọn tí wọ́n kóyàn sókè kó màálù sí sálà àti ìgúnfẹ́. I'm talking about èyí tá a rí tó cover up. Ẹ gbọ́ bàbá wa kan ní ṣé nígbà tí gbogbo àwọn terrorists bá pa gbogbo àtọ́n ta la fi máa agitate fún. Does that stop self-determination? No. Ṣé bí tí bàbá wa sọ ìgbà tá a dé palace kejì pé Tinubu for 2027 àwa ní no, I stand with no. Tinubu for 2027 kọ Yorùbá nation la fẹ́, but bàbá ní views tiwọn, one opinion tiwọn, kò sí any reason to be kò sí nǹkan tó contradict ara wọn. Àwa la máa báṣẹ́ lọ lórí ìrìn àjò tá a gbé dání. Ìfikùnlukùn ṣẹ́rí oríṣiríṣi Yorùbá ló ń jáde. So the visit was to discuss the escalating insecurity issues impacting the Yoruba people across the southwest Nigeria and the nation at large. I remember when I was traveling, Timolori Momsimi Timolo, just to say, Mumamlalo very soon. Momsimi wants to say, Puku Shele to Shele ni Benue. Muki Baba wa Nurode, Muki everybody, Emma Binu, I shouldn't because I'm still recording. Mo dẹ̀ fẹ́ kí recording yẹn kó ju 1 hour lọ kó tó di pé mo jù síta. Kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ni security threat wà, but èyí tó mú àwa nígbà àyà fẹ́ni tó fẹ́ self-determination bẹ́ẹ̀ náà ṣe fẹ́. Àwọn tó fẹ́ restructure gan kan náà fẹ́ restructure, I'm sure they want security. Àwọn tó ń pariwo 2027 Ọ̀jájú ni I saw him yesterday. Mo fẹ́ lé ní ṣé ìdí yẹn ti jiná tán, but mo mọ̀ pé ẹni lọ sínú bẹ̀ yẹn tó jáde ló lè sọ. Ṣé ní social media tàjọ́ kò sí, when you see people physically you understand the reality. Ọ̀jájú ni Prince would have been a dead person. How many people agree with that? Àwọn èèyàn wà pẹ̀lú mi lálẹ́ a dẹ̀ ti béèrè owó náà a sì máa béèrè owó. How many people agree that Prince Ọ̀jájú ni Shaya picture, Sha. Aya picture. How many people believe that man would have left a wife that would have been a widow with children? Yeah. And I, Oloye Koiki, would not have had the privilege to have met him yesterday. Màá rán yín létí èèyàn kan tó kú bẹ́ẹ̀. Bàbá wa Gbénga Owólabí. Bàbá wa Gbénga Owólabí died coming to Nigeria, to the southwest, because there's no security. So tabawa na lọ lánàá, I am not here to come and brand àwọn bàtà lọ bá àbí kankan. No. Ẹ ṣé, mo máa ń like you super chat. Ẹ ṣé gan ni ma. That is not why I'm sitting here. It's a privilege. Bẹ́ẹ̀ni tó lọ rí King Charles lèmi lọ rí lánàá. Bí bá tẹ̀ wá ní any reason pé mo ò like àwọn ọba tọ́wá ní afẹ́wà lọ́rọ́ bá. Ẹ bá mi kí Omitav culture, ẹ bá mi lọ support ẹ̀. Ẹ lọ sórí Instagram, kẹ lọ wá Omitav culture pé ìwọ ló gbé kíní orí tí mo sì dé fìlà mi. Mo fẹ́ wọṣọ yẹn máa ń pé aṣọ Ìgbòho rẹ̀ kí n wọlé ni. Omitav culture ni. Ó gbẹdélẹ̀, ó blend mara mi, gbogbo ẹ̀dùn yányán. Ọba la fẹ́ lọ bá, tíyàn bá fẹ́ lọ tó bá fẹ́ lọ bá King Charles má múra dáadáa. Bọ̀ ṣé gbogbo tí King Charles tó bá báyàn sọ ní private conversation lọ́mọ wa máa sọ lórí social media. They might release a press statement later. Ìyí
tèmi rí this timon kai èyí tí iléeṣẹ́ ti wá kọjá de on behalf of Koiki Media àti Oloye Igboho. Mo ní sẹ́, if Ọ̀jájúní have died, he did not die, so we can use if. Tó bá jẹ́ pé ó ti kú, ṣé mi àrí lánàá bó ṣe rí mi báwọn Koiki Media mo ní àṣẹ bàbá yóò ṣe ghost. Ṣé bàbá lómi tún sọ pé irọ́ ló pa pé gbogbo ẹ̀ set up ni. Ìyẹn mo ṣe máa ń ní lórí ìkànnì wa, ó máa ń pẹ́ lóòótọ́, máa ń jẹ data yín, kò wá farabalẹ̀ gbọ́. There is imminent security threat in Yoruba land. Does that stop self-determination? No. Self-determination is an inalienable right. Ìyẹn ni bàbá ṣe sọ nínú the good news path to prosperity. I'm sure pé bàbá sọ nípa security, ètò ààbò máa wà fún gbogbo ọmọ Yorùbá. Mo fi sáré lọ wo bẹ̀ yẹn nínú àwọn content. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín ètò yìí ní kíákíá. Mo fẹ́ lọ wo bí tí bàbá ti sọ pé security we are a nation with proud roots. Independent Nigeria we have suffered. We shall revive and strengthen education. Foremost, we shall revive our national character, development, clean up our politics, quality election, political parties, election, corruption free. Corruption ni kò jẹ́ kó ṣe títì yín. Grandma, mommy, daddy, àbúrò ẹ̀gbọ́n, mo ò fi dẹ́rù bá yín. Títì ò dáa, àwọn títì yẹn ò dáa, ha gbogbo ara báyìí ó sì ro mi. Ẹ̀yin tẹ́ wà ń lé mo kódà mo ṣe gbà pé yes àjọ ń jìyà ni. Mo ń bọ̀ immigration, our land corruption, mineral exploitation, security, electricity, efficient transportation, evolution, healthcare, modern business, agriculture, tourism. Ṣé kò sí security ní kíní tí bàbá kọ yìí ni? I think there should be. Bẹ́ẹ̀ torí bí ṣe fast mo check it, but máa farabalẹ̀ check it. I'm sure there is a part that has security will be dealt with properly. Baba Kitoye, Baba is 90. Baba is becoming, I'm not àgbàlagbà. Baba no man sọ, but call on fún wọn ní strength yẹn. Only number, I think I saw it just now. Confess so, only check but the security that Lolano. And I saw it now. I can highlight it in the Sharia. Built, under 13, page 48. Nínú kọtí good news part to prosperity. We shall have truly Yoruba national military. Ṣé àti ní Yoruba national military nísìn? Kí ló máa fún wa ní Yoruba national military tá bá gba country wa? But nísìn tá ẹ̀ tí ní Yoruba national military. Ṣé a ní ẹni tó lè capable tó lè ṣe tó lè sọ fáwọn èèyàn pé Igboho èrò máa ya Fúlàní máa wọ̀ gbẹ́? Ṣé ká abandon security ká kọ̀ máa bá movement lọ? Yes, I want Yoruba nation before 2027. There's no doubt about it in my mind. Ohun ọba olúgbọ́n pé Tinubu 2031 èmi ní no. I don't want you Tinubu 20 up to 2031. That is my own, and I believe that is your own choice, that we want Yoruba country before 2027. That is what I want. I want a Yoruba country, so that a Yoruba country will then give us a Yoruba national military and a full security. But we can abandon security now until then. And to ba survive it, fine. And to ba survive it. Then, when they allocate money every year for budget of the road work, kò sí títì o, bí èèyàn kan máa ń sọ fún yín pé títì wà ní southwest, ẹ̀tùtù ẹ̀dànù, bí a ní Minna títì wà níbẹ̀. So the reason why I brought this, under page 48 lower, we hope we can find it. But going back to the visit yesterday, it has an entail to do with security.
Does I have other intake? I can only say a letter was delivered to Baba Walafi, and that's all I know. The content, I don't know. What is written by Baba Akintoye, I have no clue. Now, Sheripe, Afi, ìyẹn ọ̀dẹ̀ gbọ́dọ̀ pòwe níwájú ẹ̀yin àgbàlagbà báyìí kẹ́ má lọ kọyàn níkò àbí ṣe fún mi láyè kí n pa ṣe fún mi láyè kí n pọ̀wé yẹn tẹ́ bá fún mi láyè bá mi fi sínú comment section ṣe fún mi láyè pé Koiki ó yá àwọn àgbàlagbà la jókòó àti mú ẹ ọmọ nìyẹn grandson la jẹ́ lóye gọ̀dá màmá kan wà I am their grandson kí n pa tí bá pa ṣé mo ní problem a fi òkò kan a fi pẹyẹ méjì lánàá. But we are humans that wants to know everything. Nígbà tí máa fi jí mọ́ yá ìsìn wọn ní Ìgbòho lọ sí Aláàfin pé rọ́lọ́pàá pé kò sí bá náà ṣe bẹ́ẹ̀ rí ìgbà tó wọlé ẹ̀wọ̀n ní ó kàn wọlé jáde náà ni àwọn òní kankan kó dá Aláàfin. Okay, there are protocols in some palaces. Ó lè bá gidi ward number 10 Downing Street protocol wà ń bẹ́ẹ̀. Nígbà tá a lọ sí Downing Street tá a lọ submit kìíní gan wọ́n tún fún wa láwọn protocol kan tá a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ ṣe. So they have protocol at the palace. Palaces dey yàtọ̀ síra wọn. Palace yàtọ̀ síra wọn. Protocol wà and we got to respect that protocol. So tá a bá ṣe live nínú ibi tí bàbá wa Ìgbòho àti Aláàfin jọ wà tọ́jọ́ ń sọ̀rọ̀ even before the whatever every conversation kò mí pé he was there. I was there. Professor Oloye was there, and that's all I can say. But nígbà tó ń sọ̀rọ̀, we were not there. I don't know what was said. But ìgbà tó ń introduce mi, ọba náà mọ̀ mi. Kábíyèsí mọ̀ mi, kábíyèsí o. Ẹ mọ̀ Koiki. Ẹ ṣé gan ni sá. So what I'm trying to explain this evening, kò mo fẹ́ kó yé wa, ká má lose plot. Ìtàtórí ẹ̀ kọ́kọ́ fi ṣe bẹ̀rẹ̀ broadcast kó tó ní pé a máa lọ yí báyìí. Òun ni pé Chief Sunday Igboho went to visit to discuss the escalating insecurity issues impacting the Yoruba people across the southwest, Nigeria, and the nation at large. Chief Sunday Igboho during the visit reiterated on the safety and the well-being of Yorubas. Everyone here like it, Chief Sunday Igboho. I don't like it. O lè má agree pẹ̀lú gbogbo tó bá fẹ́. Normal nìyẹn, but èèyàn dúró lórí security, lórí ààbò fáwọn ọ̀run ẹ̀, well-being, pé ká lè, because without security you cannot move freely. You got to have security. And Nigeria is not yet finally breaking that we have our own Yoruba nation military, Yoruba nation police. Àwọn ọlọ́pàá tá a rí lánàá yẹn ọmọ Yorùbá ni wọ́n ẹ̀rọ pọ̀ fẹ́ Yorùbá nation ni èmi lè sọ fún mi àwọn ọlọ́pàá yẹn fẹ́ Yorùbá nation. Àwọn ọlọ́pàá tá a rí lánàá yẹn nínú àwọn palace wọ́n fẹ́ Yorùbá nation tọkàntọkàn kan tẹ̀ rí mi bẹ́ẹ̀ Koiki media bá mi ya picture bí ṣe ń bọ́lọ́pàá ya picture ní London tínú mi dùn bẹ́ẹ̀ ni wọ́n fi yé bọ́lọ́pàá Yorùbá ya picture but unfortunately they are in their own military in their outfit of the Nigerian police. Ọmọ Yorùbá ni wọ́n. Wọ́n ní the news is on TVC as well. Inú ò tí rí yẹn ṣé pé TVC ti gbé ṣe rí pé Yorùbá nation tẹ̀síwájú. Mọ̀ tó tún pè ní free publicity tí bá lọ bá TVC nísìnyí pé gbogbo tí mo sọ láti jọ TVC ò gbé but we went there on Yorùbá nation or we went there on security wọ́n ní TVC ti gbé. Gbọ́ mi yé èyí èèyàn wa kò ń ṣàyẹn grandma ọjọ́ ẹ̀yìn gbọ́ wa yé sister mi kan send message or send VS ni àwọn tó ń connect àwa pẹ̀lú àwọn ẹtí eyín kì í má dárúkọ àwọn because my platform is big to be giving them publicity àwọn tànà tí wọ́n náwọn àwọn ti gba country mo náwọn òun lọ́tọ̀ wọn náà wọ́n sọ pé ṣìbẹ́ ẹ̀ bá ti sọ fún yín ẹ rí Ìgbòho wọ́n wò mí báyìí nísìnyí wọ́n sọ fún sister mi ẹ̀ mo láti pè wọ́n pé grandma tẹ ṣe ń follow gbogbo àwọn nonsense yẹn èmi wà lé mo wà nílẹ̀ báyìí kò sí àwọn tó ń jẹ́ pé ti gba country ṣé security problem wà ó wà ta ló lè bá wa lọ bá àwọn ọba sọ wọ́n gbólóyè dìde that's all
ọba Olúgbọ́n wá náà wọ́n fẹ́ kí Tinubu di kí lè fẹ́ kí ọba Olúgbọ́n sọ. Ọba Olúgbọ́n is also a close friend to Tinubu, we know that, but he's also a Yoruba king that represents every one of us, and àwa lọ gbé problem pé security o bàbá bí Oloye tẹ̀ wá sílé fún security nínú Germany tó wà yẹn pẹ̀lú Koiki media adé máa sọ fáwọn èèyàn ẹ ṣe báyìí ṣe báyìí. Is that not what we told bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ní summit tó ṣe? Ẹ bá wa sọ̀rọ̀ security yìí náà ká tó di pé a máa délẹ̀ lérí bí Ọọ̀ni bá náà wọ́n fẹ́ Yorùbá nation àwa fẹ́ Yorùbá nation kódà bí Aláàfin náà bá náà wọ́n fẹ́ Yorùbá nation ó fẹ́ kí n sọ tó ṣẹlẹ̀ nulẹ̀ lánàá èèyàn ṣe sọ síta bẹ́ẹ̀ ni àwa palace lánàá mọ́ mi. So what I'm trying to explain is that he also sees the opportunity. Ìyẹn mo ṣe ní ìyẹn á lọ bì kan wàá fokò kan àfipẹ̀yẹ méjì ṣé kókò sọ̀rọ̀ security kò máa kúrò ńbẹ̀. He would also discuss some other issues. Mọ̀ nísìn o ti gbọ́ lọ́dọ̀ Koiki nísìn mo ní lẹ́tà ó mọ̀ pé àṣọ lẹ́tà yẹn ká tó wọlé. But a letter was delivered to Baba wa Aláàfin, and that letter came from Professor Adebanji Akintoye. That's all. I can't give you anything more than that in terms of that are considered British. I don't know. But what I'm trying to explain is that nígbà tó lóye wá débẹ̀ ṣé kó lóye kó sọ pé security kó má sọ̀rọ̀ wanted. No, ṣẹlẹ́wọ̀n ló lóye ni. He's not a criminal. So he also talked about why and reason tó ṣe fi wọn sí wanted. Nàìjíríà dẹ̀ nìkan ló ṣe bẹ́ẹ̀. Olóyè ò sí lórí wanted Interpol tó bá gbọ́ mi. Àbí tẹ́ ẹ̀ bá gbọ́ mi torí kí n má rò pé tó bá kan ní Koiki òtẹ̀ nílẹ̀ òtẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn olóńgbà sọ̀rọ̀. Yorùbá dé gan. Tẹ́ ẹ̀ bá gbọ́ mi dáadáa Olóyè ò sí lórí Interpol ó ti wá London ó dẹ̀ ti lọ àwọn òun tó fi lọ kò ń ṣe lẹ́wọ̀n kò ń ṣe ọ̀daràn kò dẹ́ kódà èèyàn kan ní Koiki tó bá ń sọ̀rọ̀ Gúnmi ṣẹ́rẹ́ tó nílẹ̀ àkáyé pọ̀ gan bàbá yẹn ní tó bá ń sọ̀rọ̀ Gúnmi máa jẹ́ ká mọ̀ pé wọ́n jẹ́ kí Gúnmi wọ Saudi Arabia ìyẹn tó ń kọ́ Gúnmi ò lè wọ Saudi Arabia wọ́n dìpọ́tẹ̀ padà ọ̀n pé terrorist ni Gúnmi. Olóyè ti wọ London tó bá sọ ìlú tó dúró dáadáa lágbàáyé wàá sì máa mú UK a lè má láìkí wọn a rí ní UK ó dẹ̀ ti lọ àwọn ìlú míì kò ná mi sí pé kí n sọ pé ibi tóun lọ lélẹ̀ gbowó ọ̀jẹ́ kí Gúnmi wọ́n dá padà wọ́n ní terrorist nìyẹn ò lè wọ Saudi Arabia ó ní òun gbà ṣe lè gbé òun padà máa lọ padà Nàìjíríà ló gbàgbàkúgbà ìlú òfò ìlú mo fẹ́ try láti calm lálẹ́ àwọn kan ní bomb bastard gbogbo ilẹ̀ wa ń lo gbogbo ẹ máa sanwó fún wọ́ọ̀dù yẹn mẹ́rin a sì ń tẹ̀síwájú. He also sees the opportunity to address his personal legal situation. Olóyè win ni wọ́n ní Benin Republic ó win ni wọ́n ní ECOWAS court ó win ni wọ́n nínú Nàìjíríà kí ló tún kù. In every case in this life, President Trump today ó ti review àwọn kéèsì kan tí táwọn ṣe tó ní no òun ò gbà ẹ fi wọ́n sílẹ̀ ṣe rántí àwọn tó lọ bọ́ọ̀sì Washington DC ṣe capital hill ẹ̀ ń pè èyí tẹ́ wà l'Amẹ́ríkà ṣe rántí ẹ̀yin yẹn wà tẹ́ wà l'Amẹ́ríkà mà ẹ wà l'Amẹ́ríkà sà àtẹ̀yìn tẹ́ mọ́ ẹ̀rọ kémi journalist èmi náà rántí mọ́ ṣe rántí pé Trump nígbà tó dé ó ní kó lọ tú gbogbo wọn sílẹ̀ ta ló fi wọ́n síbẹ̀ Biden lóòótọ́ a mọ̀ pé èèyàn àwọn Trump náà wà lára àwọn yẹn náà ṣé Tinubu ò ní power láti fi Ìgbòho sílẹ̀ ni ìyẹn President Bọ́lá Tinubu akọ̀pọ̀nlé mo ní kákọ̀pọ̀nlé
calling them a name doesn't mean anything in Europe. Kistama tàbá kun lé àkọ́kàn lé ni bẹ́ẹ̀ ni I'm very calm. Àwọn tí mi tẹ̀tí nà mí lẹ́gbàá lánàá pé bàbá ẹ ti rí àwọn staff mi lánàá. Àwọn ọmọ yín nìyẹn àwọn kan àgbọ̀dọ̀ gbọ́n sí kámẹ́rà oyè yín ẹ ṣé gan ni mo dúpẹ́. Ìkànnì wọn dẹ̀ àwọn bíi mẹ́ta kan wọ́n máa jẹgba lọ́wọ́ mi wọ́n misbehave lánàá wọ́n ń gbọ́ mi báyìí nísìn wọ́n misbehave. Tẹ́ bá lọ represent Koiki Media èmi kọ́ lẹ́ ń represent gbogbo ọmọ Yorùbá mo máa sọ fún wọn ìtẹ́ bá sọ àwọn èèyàn máa gbọ́ wá pè mí Mr. Koiki àgbọ́n táwọn ọmọ yín sọ báyìí tó ń sọ báyìí mo máa ń sọ fún wọn continuously èmi kọ́ lẹ́ represent mọ́ iléeṣẹ́ yìí represent ọmọ Yorùbá ni ẹ ṣé gan ni ìyàwó comfort ológunjà àti calm àtẹ̀ní pariwo lálẹ́ kò dẹ̀ sí pé kò dẹ̀ sí èbú. Ṣé President Bola Tinubu ní right láti fi Olóyè sílẹ̀ tí kò dẹ̀ gbọ́dọ̀ sẹ́ni clause lórí ẹ̀ afẹ́fẹ́ Olóyè sílẹ̀ kò gbọ́dọ̀ sọ pé Olóyè ò lè ṣe Yorùbá nation no torí self determination ẹ̀tọ́ Olóyè ni Olóyè ò dẹ̀ ń ṣe ọ̀daràn APC dẹ̀ ló mú Olóyè ta ló agree pẹ̀lú mi APC tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí náà ló mú Olóyè as a wanted tó fi di pé wọ́n dá dúró ní Benin Republic APC government ni ṣé APC yẹn náà ló ṣì wà lórí oyè nísìn yes ṣé ó yẹ kí wọ́n lift the band yẹn why not ìyẹn máa ń review case now tó o bá sí nǹkan nínú ẹ̀ pé Olóyè àti President Bola Tinubu ṣé wọ́n ní kọ́ papọ̀ ni wọ́n ní kọ́kọ́ papọ̀ náà ẹ tó bá dẹ̀ gbọ́ Yorùbá dáadáa ẹ mọ̀ pé mi ò gbọ́ ẹ̀nà Azeez Amani Koiki ẹ̀ ìwọ tó bá rúgbó gbélé o mọ̀ pé bá rúgbó gbélé wàá máa gbọ́ àwọn kankan tó máa sọ ẹ̀nà lọ́npẹ́ tẹ́ bá gbọ́n tí bàbá mi sọ lánàá bàbá wa dáadáa Olúgbọ́n ọ̀fọ̀rílẹ̀ gbọ́n ọba Francis Alao kábíyèsí mo ní kí kábíyèsí bá wọ London láti airport lọ́ọ́ ti máa ń pè mí mo ní nọ́mbà wọn lọ́wọ́ kò ń ṣe fake number bàbá ní àjàǹfààní Olóyè náà la fi débi ta dé èmi wà bẹ́gbà tó ń ṣe gbogbo àwọn pàdé wọn gbogbo náà la gbọ́ lánàá àbí èmi nìkan mo gbọ́ bẹ̀ yẹn bí ibi tí mo jókòó sí ṣẹlẹ̀ ibi tí mo jókòó sí mo fẹ́ lọ jókòó sí sàlẹ̀ wọn ní kó máa bọ̀ lókè máa jókòó ọba máa bọ̀ lókè jókòó tí wà báyìí jókòó tí wíwò ọ̀nà ní pa Ìgbòho mo ní mi jókòó bẹ̀ yẹn ta ló máa náà wọ̀n gbọ́ lánàá tí kábíyèsí sọ lánàá kábíyèsí ní àti àjàǹfààní Olóyè pé ó jáde I don't know what àǹfààní tó jẹ́ but wọ́n ní bọ́ ṣe ń ṣe láyé ló ń ṣe lọ́run àkọ́dọ̀run rí ni. So the fact remains is that Oloye also took the opportunity to speak to the Yoruba people and Nigerians at large. You might not like him. You might disagree with him. You might not even have anything. Ẹ ṣé gan ni èèyàn kan péré ló náà ń gbọ́ tí kábíyèsí sọ bẹ́ẹ̀ ó dìyàn méjì ẹ ṣé gbogbo àwọn tó kù bí àgbọ̀ ẹ lọ tún èmi gan wọlé lánàá lóru mo sì wo gbogbo fídíò yẹn kábíyèsí sọ pé a lè sọ pé àjàǹfààní àwọn bàbá kí tó Yorùbá nation kò ń ṣe báwa la compromise torí pé ẹlòmíràn ni a ti sọ fún yín pé wọ́n compromise no àwọn ló jàǹfààní wọ́n take advantage náà wọ́n lò to their own opportunity. Tinubu lo Yoruba nation as a earmark against the North. Ṣọ́tún máa rí lò ní this time around I gotta accept bullshit yẹn ẹ má bínú pé mo lò èdè yẹn ẹ má bínú I gotta accept it and that is why we will forge ahead under the leadership of Baba Akintoye. Ṣé kò yẹ kí Baba Akintoye declare bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo ṣe ń sọ yes I want Baba Akintoye to declare tonight. But I am not in the position to enforce that on him. Tó bá wù mí pé ó wù èmi lọ́kàn bó ṣe wọ̀nyí o bàbá ẹ declare lálẹ́ yìí tó bá máa gbé bá máa rọ́ ni kó rọ́ ọ̀run ya bọ̀ ni. So a gbọ́dọ̀ so nísìnyí àwọn wọ́n agbọ́ lánàá tí bàbá wa kábíyèsí sọ pé a lè sọ pé àmọ́ gbowó o ní sọ pé the love is too much.
the mo ìfẹ́ tó ní sí Ìgbòho kò tí kúrò lẹ́mìí ọmọ Yorùbá o, forget about gbogbo dáhùn gbọ́ lórí social media o ti compromise, especially àwọn tó máa ń sọ pé àwọn ti gba country, àwọn èèyàn sí nínú picture, àwọn èèyàn mọ̀ ní àwọn ọmọ wọn. Mo ní convoy tiwa ló wà lẹ́yìn Bàámi Ìgbòho ṣá, and as a journalist and I was monitoring àwọn èèyàn wa, àwọn ìyá mọ́tò tó ti lọ síwájú díẹ̀ tọ́kọ̀ gbọ́ pé Ìgbòho ló lọ yẹn, àwọn ìyá yẹn dẹ̀ dìde wọ́n dẹ̀ ń ṣàdúrà wọn pa. What kind of love is this? Ìyẹn kan ní Koiki, I like where you sat at the left hand of Igboho. Mo níbi tó bá lọ ni máa lọ ni. Èmi dẹ̀ mọ̀ pé Igboho ò lè dá lẹ́wà. Mo dẹ̀ mọ̀ pé kò lè compromise. There has always been a compromise in anything in this world. But the only compromise happen ni pé ẹ fún wa ní Yorùbá nation. Dẹ̀ fẹ́ anything to tackle it, to say dá ṣe báyìí, àní ṣe báyìí. Mo ṣe jáde nísìnyí pé ọba bàbá Olúgbọ̀n of orílẹ̀ Ẹ̀gbọ́n, ọba Francis, he has the right to say Tinubu to 2031. Àwa ní nǹkan táwa fẹ́ kọ́ nìyẹn. It's as simple as that. Ìyẹn mi pé bàbá nífẹ̀ẹ́ wa, ìyẹn ọ̀dẹ̀ mi pàwọn náà nífẹ̀ẹ́ bàbá. Èyí tí bàbá tẹ́lẹ̀ àwọn sọ fáwa níbẹ̀ yẹn. But àwa tá à ń fẹ́ Yorùbá nation, self-determination, we stand on that, and that's what Igboho stand on as well. But lánàá a lọ clear àwọn issues kan. Kí làwọn issues náà? Kí lè tàkáǹtì ẹ̀pá fún? Èèyàn níyàwó ó lọ́mọ, ṣé kó máa tọrọ jẹ ni? Olówó lákàǹtì wọ́n ti pa láti èyí náà wò yẹn náà. Kọ́ọ̀tì ní kọ́ fún ní 20 billion. Ìyẹn mo ṣe ní kò sí kéètì tí president kan bá dé tó lè review. But ṣé Tinubu fẹ́ wá di pé ẹ ti bá cross the hurdles after 2027 màá wá review kéèsì Ìgbòho? Kí ló dé tí kò lè review ẹ̀ nísìn? If Tinubu was honest and is loyal to Yoruba people, I mean, Tinubu can review the case of Igboho. All he needs to do is just call the AGF. Àwọn kéèsì wo ló wà nílùú yìí tó dàbí pé ó ní net, ó ní a lot of things entangled to it. Ẹ jẹ́ bá mi love program, ẹ bá mi share. The numbers of the thumbs up is not helping. And that's why I said, ẹni tó fẹ́ lo fídíò mi, I have the right to tell you to credit it and say, mo ní kó fún mi lówó, but lókè yẹn mo fi máa rí credit to Koiki mi there.